by former actress Lizzie Anjorin, a colleague in the industry, Tori blogger Lizzie Nobai, my fellow blogger. She's also a blogger. I was arrested by my fellow blogger Lizzie Anjorin. Tori pé I went to her mall sometimes ago. That report page nígbà yẹn. Unknowingly to me, èmi rò bóyá tí mo bá lọ síbẹ̀ pé ó máa release page mi tí ó report fún copyright. So ìgbà tí mo dé ọ̀dọ̀ ẹ̀ lọ́jọ́ yẹn tí mo ṣe débẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní live stream pé ìkan lára àwọn ọmọ tó máa ń bọ̀ ní social media Àbíkẹ́ ó ti wá apologize nìkan. So I had to play along because I was thinking my page would be released. So ọjọ́ yẹn after the live, during live lọ́jọ́ yẹn ló ti sọ pé àìṣẹ́ wo ló ń ṣe mo máa ra machine fún ẹ mo máa ṣe gbá kan. Actually she promised to buy me industrial machine, but mo sọ yí pé no, manual machine ni mo fẹ́, mo sọ fún lọ́jọ́ yẹn pé manual machine ni mo fẹ́ industrial machine. So ìgbà tó wá off camera ọmọ ẹ̀ Àríkẹ́ PA Àríkẹ́ wá sọ fún pé kó gba fóònù lọ́wọ́ mi pé mo máa record gbogbo nǹkan tí mo wá tó bá ń sọ pé spy ni mí. So that day they seized my phone lọ́jọ́ yẹn wọ́n kọ́kọ́ check ẹ̀ pé ṣé mi ò máa record everything. So ọjọ́ yẹn she now seized my phone off camera. She was not like Àbíkẹ́ o wípé òun máa ṣe nọ́mà fún mi o wípé owó tí òun fẹ́ fún mi àti machine yẹn wípé anybody tó bá ti wá fún òun ní social media ni kí n máa bá òun wá fún wípé wọ́n máa add mi sínú group warriors. Wọ́n á sọ pé mo ti gbọ́ mà wípé kán ṣàbàmì ṣí page ó ní kí n má wọlé pé òun máa ṣí page nígbà tí mo bá fi máa dé ilé. So sọ wípé òun máa fún mi ní owó every month yóò kó sọ in particular iye tó máa fún mi ní every month. Ó ní òun máa fún mi lówó every month. Àwọn fans ẹ̀ náà pé wọ́n máa ṣe nọ́mà fún mi wípé kí n má wọlé pé òun máa settle mi kò sí pé kò sí problem. But ó specify pé especially Ìyábọ̀ Òjó wípé kí n máa wá fún Ìyábọ̀ Òjó kí n máa add sí WhatsApp mi but àtọjọ́ tí mo ti délé mi ò ever for once wá fún Ìyábọ̀ Òjó fún Lizzie rẹ̀. So mo wá di ọ̀tẹ̀ ní ìgbà tí Priscilla tó ṣe wedding tí mo post picture Ìyábọ̀ Òjó sí orí page tí mo sọ yí pé congratulations to you on your daughter's wedding tí mo ṣàdúrà tí mo tún post video wedding Priscilla náà. That was when she now sent me message pẹ̀lú fake account wípé ọ̀tá mi máa ṣorí burúkú àtàwọn ọmọ ẹ̀ tí wí kò ní ṣe mí. So ọjọ́ rẹ̀ tó ṣe send messages sí mi pé ọ̀dàlẹ̀ ni wípé ọ̀tá mi máa ṣorí burúkú ní ìdílé kan. Ó tún send message náà sí mi ní WhatsApp náà pẹ̀lú another fake account pẹ̀lú another WhatsApp line náà. WhatsApp line yẹn ó padà link mọ́ TikTok account wọn tí mo rí tí mo ti gbàgbé orúkọ TikTok account yẹn wọ picture ẹ̀ ni wọ́n fi ṣe profile TikTok account yẹn wọ́n fi ń ṣépè fún mi nínú profile pé èmi ọ̀dàlẹ̀ èmi kíní kan mo dẹ̀ sọ pé mi ò lè máa gbọ́mọ lọ́mọ ṣépè fún yín. So since then àti ìgbà yẹn ni wàhálà yẹn ló ti bẹ̀rẹ̀ ní àárín àwa méjèèjì tí àwọn jagunjagun tó ìgbà tí mo délé nígbà yẹn tó sọ pé máa add mi sínú WhatsApp group yẹn mo sọ pé mi ò fẹ́ WhatsApp group pé mi ò join any WhatsApp group. So she promised me money pé tí mo bá ti ṣiṣẹ́ fún. So nísìnyí the main problem ni pé iṣẹ́ tó sọ pé kí n máa ṣe tí mi ò ṣe fún wọn ló wá fa gbogbo wàhálà yẹn. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní track mi mo mọ̀ pé wọ́n ń track mi. So I told a date ọjọ́ tó máa pick me. I did a live video lórí Facebook pé wípé wọ́n ń track mi pé mo dẹ̀ mọ̀ pé Lizzie ni ó ń track me because every time ni location phone mi ló máa on. Different people náà ń pè mí ẹlòmíì máa sọ yí pé àwọn wípé mo fáwọn ní nọ́mbà níbí kan kí wá bá wọn níbí kan ẹlòmíì máa sọ yí pé àwọn fẹ́ gbéṣẹ́ fún mi. Mo dẹ̀ mọ̀ pé mi ò fún àwọn èèyàn ní nọ́mbà mi bẹ́ẹ̀ yẹn so I knew Lizzie was the one doing the work. So èdè ìtọ́jọ́ tó máa pick mi mo ṣe láì dìde sọ fáwọn èèyàn pé someone is trying to track me nìkan ènìkan pé if the person want to arrest me kọ́ wá mú mi nílé lè fi ojú kòkòrò fi track me síta. But sometimes ago a lady on TikTok she contacted me wípé kí make sure pé mi ò lo fairly useful no because Lizzie came to her house to arrest her parents. Lizzie came to her house to arrest her parents. Wípé òun jí phone
wípé bọ̀hún ò bóun nílé mọ́mì wọn àti dáàdì òun ni wọ́n gbé lọ sí police station wípé ìgbà tó wá sọ pé láti wípé Lizzy Anjorin ni ó wá gbé wọn. So the lady was not like anybody tí mo bá mọ̀ tó bá lo used phone pé kí n sọ fún ẹni àtìgbà yẹn ni mo ti máa make sure pé new phone ló wà lọ́wọ́ mi. So the day the police men came to my house to arrest me, what they told my neighbors ni wípé mo jí fóònù. Nǹkan tó sọ ní gbogbo àdúgbò mi nìyẹn fún neighbors mi náà pé fóònù ni mo jí. So ìgbà tó ṣàgbé mi lọ, mo wà ní Ogun State ni wọ́n ti wá gbé mi. Wọ́n wá gbé mi láti zone 2 wọ́n dẹ̀ wá pick mi ní Ogun State. Nǹkan tó sọ fún àwọn ará àdúgbò ni pé station Ogun State òun ni àwọn ń gbé mi lọ, not knowing pé zone 2 ni wọ́n ń gbé mi lọ. So ìgbà tí mo máa dé zone 2 kò tó bí 5 minutes tí wọ́n gbé mi wọ zone 2, òun ni former actress Lizzy Anjorin àti ọkọ ẹ̀ àtọmọ ọkọ ẹ̀ òun ni wọ́n wọlé. So àwọn ọlọ́pàá yẹn sọ pé kí n kọ statement tí mo kọ. Àwọn náà sọ nǹkan tí mo máa kọ fún mi, so mo yarí pé mi ò lè sọ. You were not there when it happened. Statement nǹkan tó ṣẹlẹ̀ náà sọ pé ká kọ, ẹ̀yin kọ́ lẹ máa sọ nǹkan tí mo máa kọ fún mi. So ìyẹn kọ́kọ́ fa ìjà náà. So ìgbà tí mo ṣàkọ statement tí mo ṣe fẹ́ kọ statement yẹn, former actress Lizzy Anjorin ó wá gbé etí sí ẹnu IPO yẹn. Mi mọ̀ nǹkan tó sọ fún IPO yẹn wá sọ fẹ́mi wípé ó sọ wípé èló ni òun rí lóṣù, mo máa multiply fún ẹ. Wípé lẹ́yìn tí òun ti fún mi lówó iṣẹ́ tóun rán mi wípé mi ò ṣe iṣẹ́ yẹn fún òun. Mo pe neighbor mi kan náà nísìn tí mo tún lè pẹ́ ní ṣé kí n tún pẹ́ ní yẹn during policy ní ìtàgé. So wípé iṣẹ́ tóun gbé fún mi pé mi ò ṣe iṣẹ́ yẹn fún òun, pé mi ò ṣiṣẹ́ fún òun. Mo wá sọ pé mi ò lè ṣiṣẹ́ fún. Ó ní èló ni mò ń rí lóṣù. Ìgbà yẹn lòun fún rẹ̀ wá kọ́ máa pé èló ni òun rí lóṣù, èló ni wọ́ọ̀tẹ́. Ó kàn fẹ́ kí n gbàgbé ẹ̀ sínú ẹ̀wọ̀n. Èèyàn tó wá pick mi nílé ó sọ wípé mélòó irú ẹ̀ ta ti pick. That man said that. Ó ní mélòó irú ẹ̀ ta ti pick. Ó ní mélòó irú mi tí àwọn ti wá gbé ní ilé. Mo sọ pé kò sí problem. Lizzy wá sọ fáwọn people yẹn pé kí wọ́n gba fóònù mi o. Wọ́n tẹ̀sí sí fóònù láti lè pé kọ́ má fún mi ní fóònù. Wípé kọ́ make sure pé mi ò lè contact anybody. They did not allow me to contact anybody. But I was able to post on social media because tí mo ṣe gbọ́ strange ohun nínú compound mi pé where's Àbíkẹ́. Mo mọ̀ pé social media náà ti máa ń pè mí lábíkẹ́. So for anyone to come to my compound láti dárúkọ Àbíkẹ́, mo mọ̀ pé èèyàn láti social media ni. So immediately ni mo ti post on social media pé I've been arrested. Mi ò tẹ̀ sí mọ ẹni tó sọ pé kó wá gbé mi bọ̀. Mo mọ̀ pé I don't have any issue with any other person aside former actress Lizzy Anjorin. So ọjọ́ yẹn wá sọ pé come make sure, kò tí mọ̀ pé mo ti post anything sórí social media lọ́jọ́ yẹn. Ó ní come make sure pé mi ò lè contact anybody, mi ò lè bá anybody sọ̀rọ̀ yìí pé àfi tí mo bá gbà pé mo máa ṣiṣẹ́ fún mi. Mo dẹ̀ sọ pé tó bá máa pa mí kán pa mí, mi ò lè ṣiṣẹ́ fún un. So ó wá ní case yẹn ti wà lọ́dọ̀ AIG already. Wọ́n ní ká kọ́kọ́ lọ sọ́dọ̀ assistant àlọ́sọ́dọ̀ wọn. Ìgbà tí ó rojọ́ fẹ́ ẹni yẹn sọ pé kébì náà sọ sí ìgbà tí mo sọ̀rọ̀ ẹni yẹn sọ wípé kò kí ń ṣe police case pé ká níṣó lọ́dọ̀ ọ̀gá. Ìgbà tájókè ní ọ̀dọ̀ AIG àjọlọ sọ́dọ̀ AIG. Bọ̀ nǹkan tó wá fọ́nì sí mi ni pé ìgbà tí Lizzy tó máa dọ́dọ̀ AIG, nǹkan tó sọ ni pé ọ̀gá sà, àwọn ọmọ Gistlover tí mo sọ fún yín pé wọ́n máa ń scam mi yẹn, ìkan lára àwọn ọmọ Gistlover yẹn ni mo ti mú wá pé Gistlover ti gba owó tó pọ̀ lọ́wọ́ mi, pé wọ́n máa ń blackmail òun lórí social media, wọ́n máa ń bully òun, wọ́n máa ń ṣe a lot of things, pé oyún 3 lòun ti lù sí ọwọ́ àwa, pé ọmọ 3 lòun ti pàdánù. Ó ṣàṣọ a lot of things. Wọ́n ti bà business òun jẹ́, wọ́n ti bà ayé òun jẹ́, pé ìkan nínú wọn ni ọwọ́ wọn ni ó báyìí. AIG wá sọ pé kí n sọ̀rọ̀. Mo wá sọ wípé sà, mo sọ pé Gistlover mi ò mọ ẹni tí ó ń jẹ́ Gistlover. Mo ní and about kéèyàn máa ṣiṣẹ́ fún yàn. Mo ní she was the one that even told me to be working for her, to be bullying people. Mo ní she arrested me because I did not bully anyone for her. Mo ní that was why she arrested me. Ọ̀gá wa sọ yí pé ọ̀rọ̀ yìí ò kí. Mo tún sọ fún AIG yẹn pé and about the WhatsApp group, Lizzy Anjorin fún rẹ̀ òun ló kó WhatsApp group jọ. Even ọ̀gá, if you want the evidence of the WhatsApp group, evidence wà. Mo láwọn èèyàn tó wà nínú WhatsApp group kọ́ máa screenshot conversation WhatsApp group kọ́ máa screenshot ẹ̀ jáde. Ibẹ̀ ló ti sáré dìde mọ́ mi nínú ọ̀dọ̀ AIG. So AIG wá sọ pé kí ló kàn mí, òkè kí ni èmi dá sí ọ̀rọ̀ Lizzy.
wá sọ pé sà I'm a single mom ipe mo bẹ̀rẹ̀ sí ní dá sí ọ̀rọ̀ Lizzy ní years back nígbà tí ó gba ọkọ tí ó ń fẹ́ yìí ipe ìyálé ẹni tí máa yìí tó kọ́kọ́ fẹ́ Lizzy arrested her, transferred her to Abuja, freeze her account and did a lot of things to her. Money up till this moment she still bullying that woman on social media. Money ibẹ̀ ni gbogbo every other obìnrin ti sọ yìí pé ó ti gbọ́kọ̀ ẹ̀ ṣó tún fẹ́ pa ni. Mo ní nǹkan tó jẹ́ kí everybody kó bẹ̀rẹ̀ sí ní yọ ẹnu sí ọ̀rọ̀ ẹ̀ nìyẹn pé okay you snatch her husband already ṣó tún fẹ́ pa ni ó sọ pé kó lè sá ó sá ó tún ní kó fi tọwọ́ ẹ̀ sílẹ̀ ó fi tọwọ́ ẹ̀ sílẹ̀ ṣó tún fẹ́ pa ni. Jù wá sọ pé ẹ lọ sẹ́tù ẹ̀ pé kò kí n ṣe ọ̀rọ̀ police case tí àwọn wá kọ́ ni eléyìí. Lizzy wá sọ pé sir they bullied me a lot, they scammed me a lot, they collected a lot of money from me even their boss wípé tí wọ́n bá mú èmi dáadáa Gistlover máa jáde wípé even their boss Gistlover has collected huge amount of money from me wípé tí wọ́n bá mú mi dáadáa Gistlover máa jáde pé sir I want to go to court dídẹ̀ sọ pé kò sí problem consent wípé tó bá ṣe pé court náà ni ó fẹ́ wá sọ pé ká máa lọ. So àárọ̀ ọjọ́ kejì ni wọ́n wá pè mí jáde nínú cell mo sùn nínú cell zone 2 mojú ni wọ́n wá pè mí nínú cell pé kí n wá lọ sí wípé court yá. Ọjọ́ wa sọ pé sir I have not been allowed to contact anyone outside wípé wọ́n seize phone mi they didn't allow me to call any of my family member láti ẹ̀ ti mọ̀ wípé I have been arrested. AIG was not like kí ló dé tẹ́ máa arrest èèyàn tí ẹ̀yin jẹ́ kó pé family give her phone later kọ̀ wọ́n wá sọ pé okay sir káwọn wá fún mi ní phone. So ìgbà tá a dé sàlẹ̀ padà wọ́n fún mi ní phone. They now said that they were only going to allow me to call one person. One call náà sọ pé àwọn máa jẹ́ kí n make. So mi ò mẹ́ni tí mo máa pè mo rò pé ká ní mo máa pè wọ́n kọ̀ owó ló lè ṣiṣẹ́ tí mo máa pè. So that was why I now tested mega testimony. Ipe mega Lizzy ló arrest me so that people will know that Lizzy ni ó arrest me. Please let me tell people pé Lizzy ni ó arrest me. So tí mo ṣe wá sọ fún mega ní ẹsẹ̀kẹsẹ̀ náà dẹ̀ tún ti já fóònù yẹn gbà lọ́wọ́ mi. They didn't allow me to go but tó ṣe fẹ́ jàgbà mo wá sáré lock fóònù mi yẹn. Ìgbà tó wá dọjọ́ kejì tó ń gbé mi jáde sínú cell tó ń gbé mi jáde pé ká máa lọ sí court. Let me call my family member. Let me call someone that can get me a lawyer. Mo ò gbà kí n call anybody. But àwọn tó wà níta àwọn ọ̀rẹ́ mi níta wọ́n ti ń sọ láti contact DPP and go so good us lady náà wọ́n padà lọ sí eventually ìbá bóyá ibẹ̀ ni mi ò bá kò tẹ́ kí ṣe bóyá mi ò bá jẹrà síbẹ̀ if not for us lady kọ́nà kó bá mi kẹ́. So bẹ́ẹ̀ ṣe wá lọ sí court àwọn ọlọ́pàá yẹn Lizzy wá pe àwọn ọlọ́pàá yẹn wọ́n wá pa àkáàtì wálé wọ́n tó wọlé fún ọgbẹ́ mi lọ sí court àti kúrò nínú court station ìdá park níbi car park kan tó wà níbi ẹgbẹ́ zone 2 láti kọjá zone 2 car park yẹn wà níbẹ̀. Lizzy ó gbà sínú car park yẹn ló wá sọ pé kán mú mi wá wọ́n mú mi lọ sọ́dọ̀ ẹ̀ ó wà nínú mọ́tò kí ló kọ́ ní àwọn IPO mi wá sọ ó wá ná fóònù sí mi mo wá ní kí ni kí n ṣe mo wá ní ṣé kí n call ni ó wá sọ pé rárá unlock it mo wá ní for what ó ní Lizzy bẹ́ẹ̀ check ẹ̀ mo wá ní never mo ní I've already been charged to court so ní any business pẹ̀lú fóònù mi mọ́ wọ́n ní exhibit ní fóònù mi mo ní even if my phone is an exhibit Lizzy kọ́ ni èèyàn tó máa check fóònù mi tí fóònù mi tó bá jẹ́ exhibit is it that let's go to court or we go back to the station ìkan nínú méjèèjì. Àwọn IPO yẹn lọ́jọ́ yẹn Lizzy náà sọ pé òun máa nù mí ní ọjọ́ tá wà nínú station yẹn àwọn IPO yẹn náà lọ́jọ́ yẹn wọ́n ní àwọn máa nù mí kíníkan ẹ sọ pé no problem anything tẹ́ bá fẹ́ ṣe é ṣe but this phone I'm not going to open it. So tasha ṣe dé court nìyẹn still náà ní court wọn ò jẹ́ kí n call anybody they didn't allow me to call anyone but God so good 2 of my friends were able to join me in court that day. Wọ́n ṣe rí pé wọ́n ṣe ti rí news yẹn lórí social media pé mo wà ní court náà ti ṣe ti make different contacts láti mọ court tí mo wà òun náà ṣe lè meet mi ní court torí court ó bí wá gan mi ò mórúkọ ẹ̀ mi mọ́ bíbà náà ṣe lè bá mi ní court. So later on nínú ọjọ́ yìí ni wọ́n gbé mi lọ sí Kirikiri ọ̀sọ́jọ́ yẹn àwọn charge and bail lawyer tí mo rí ní ìta court lọ́jọ́ yẹn magistrate lọ́jọ́ yẹn wọ́n grant mi ní bail kí sọ yẹ bail yẹn náà wọ́n grant mi ní bail
100,000 naira pẹ̀lú 2 shorties pẹ̀lú NIN. So àwọn lọ́ọ̀yà yẹn wọ́n sọ pé àwọn máa gba 500,000 wọ́n ti kọ́kọ́ yarí ṣùgbọ́n létà wọ́n padà gba 300,000 naira. Ìgbà tó ń gba 300,000 naira, I was expecting the bail to be perfected jáde pé kókò sáré sanwó fáwọn shorties sanwó everything. Àwọn lọ́ọ̀yà yẹn wá sọ pé òkè kí máa lọ máa wọ̀ wọ́n máa mú ìwà bá mi ní kirikiri lọ́jọ́ yẹn àti tí mo dẹ̀ ṣe di ọjọ́ kejì. Láti ọjọ́ kejì tí mo kọ́ láti inú kirikiri kan tí mo ṣe fẹ́ wọnú kirikiri lọ́jọ́ yẹn mo sáré kọ nọ́mbà àwọn ọ̀rẹ́ mi tó wà yẹn mo kọ nọ́mbà wọn síta. So tí mo ṣe pé láti inú kirikiri pé ẹ̀lú alfa báwo ni mo sì pé ẹnu ẹ̀ lámà yìí wá kiri kan kiri kan. Meanwhile magistrate yẹn Thursday Friday nìkan ni wọ́n máa ń ṣiṣẹ́ kò kí ń ṣiṣẹ́ ní every other days. So ìgbà tó dẹ̀ di kò kí ń ṣiṣẹ́ ní every other days. So ìgbà tó dẹ̀ di ọjọ́ ó dẹ̀ pé Saturday ni mo wá gbọ́ yí pé bọ́ọ̀sì wọ́n ti bá mi stẹ́pì nítorí àwọn lọ́ọ̀yà yẹn eventually àti pé fraud ni wọ́n dẹ̀ not even doing anything wọn ò ṣiṣẹ́ kankan lórí ẹ̀ wọn ò ṣe anything. So ìgbà tí bọ́ọ̀sì lè tó wá stẹ́pì ìgbà yẹn lọkùn mi ṣẹ̀ṣẹ̀ wá mo ti kọ́kọ́ ń gbẹ nínú kirikiri mo ti ronú bọ́ tí mo ṣe gbọ́ yí pé bọ́ọ̀sì lè ní wọ́n ti stẹ́pì seriously ọkàn mi kọ́kọ́ balẹ̀ pé máa gbọ́. So bill yẹn tí mo ṣe jáde ní kirikiri everything boss lady won handle everything. I don't know how she did it but she did everything. Guys please send remember me pẹ̀lú boss lady. Ìpè nǹkan tó ń mí nínú nǹkan wọn èyí tí kò mí ìbọn ti ní ìtí wọn tí ní gbogbo ẹ̀ Ọlọ́run yìí bàjẹ́.